ṣé o tún wá gbọ́ mi lónìí. rárá mo ń lọ ni mo gbé ọgbọ́n ló máa ń dá láti lo fake alert báwo ló ṣe máa ń ṣe. kò sí ọgbọ́n tí mo máa ń dáhùn tán orí fóònù lásán náà ni mo ti máa ń tẹ̀. orí fóònù lásán ló ti máa ń tẹ̀ tó bá dẹ̀ ti tẹ̀ á dàbí ìgbà pé wọ́n rí owó yẹn. mo ò ní rí kékeré pé owó lọ owó tí mi ò sẹ́ndì owó kàn máa gbórúkọ wọn wá lásán. ó kàn máa gbórúkọ wọn lásán. ìgbà tí mo ti ń bọ̀ èèyàn méjì ni mo gbówó lọ́wọ́ ẹ̀. èèyàn méjì ló gbówó lọ́wọ́ ẹ̀ tó lo fake alert fún kó tó máa bọ̀ sábẹ́kúta lónìí abẹ́ẹ̀kọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ti rí ojú ẹ̀. mo ní òun ni ó ní kò ń ṣe òun àtàdù bẹ̀rẹ̀ sí ní drag ó ní èèyàn méjì ayé o pé kí má lọ wo àkóbá o ó sọ bẹ́ẹ̀ fún mi àkóbá bíi ti bá o mo ní ẹ̀jẹ̀ ẹni tí ó gbé o ní kí má ní sójọ bàtà débílẹ̀ pọ̀ mọ́ junction yẹn ara fún mi tí máa bójú ẹ̀ yìí mo rí pé ó ń fa ètè mọ́nú ó ń pẹ́nu lá fún mi. ó ń pẹ́nu lá fún ẹ. bẹ́ẹ̀ ni pé kí má ní ṣò ẹni wá bí mo wá bọ́lẹ̀ bàtí mo wá bọ́lẹ̀ mo wá bùsọ wọn náà gbọ̀n àmàjọ débílẹ̀ ti gbowó yẹn wá ní kí n ṣe oúnjẹ jẹ pé kí n má wọrí lóhun lòun gba owó yẹn. ẹ ká sọ mọ. ẹ ká sàn sà. iṣẹ́ kílẹ̀ yìí ṣe gangan mọ́. POS business ni mò ń ṣe. máṣíìnì yín dà. ọmọkùnrin tí wọ́n ń bá sọ̀rọ̀ yìí tọ́pọ̀ èrò pé bò ní orípe tí mo yìí agbègbè wa lù yín ní jìbìtì irú jìbìtì wo ló lù yín mà. ó ṣe fake alert fún mi ni ó dẹ̀ ti gba owó lọ mi ò rí alert mi ò dẹ̀ rí pé owó wọlé. èló ló gbà lọ́wọ́ yín mà. 40,200 naira. níjọ́ wo ló gba owó yẹn lọ́wọ́ yín. ní on the 26th of August last week Tuesday. bẹ́ẹ̀ni. báwo ló ṣe wá ṣẹlẹ̀ lónìí. mo kàn fà lé Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run á bá mi mú o. Ọlọ́run ló wá mú wá fún yín. àti bó ṣe wá di ọ̀sán yìí lọ́lọ́kadà tó gbé lọ́jọ́ yẹn ló bá mi fà wá pé àwọn ti bá mi wọlé o ẹni tó lò mí jìbìtì ó ti bá mi mú un dé o báwọn èèyàn dẹ̀ ṣe ṣùgbọ́n nìyẹn tí mo fi rówó mi gbà lọ́wọ́ ẹ̀. ọlọ́kadà yẹn tó gbé wá padà yẹn ṣé ìmọ̀ ọlọ́kadà yẹn tẹ́lẹ̀. mi ò mọ ọlọ́kadà yẹn rí ṣùgbọ́n àwọn tó fún mi níbi tí mo ti ń ṣe POS ń bí báyìí wọ́n mọ ọlọ́kadà yẹn rí wọ́n náà rárá ṣọ́ọ̀ṣì wọn tẹ́lẹ̀ rí ni bó ti ń wá ṣọ́ọ̀ṣì wọn nígbà kan rí. báwo náà ṣe sọ̀rọ̀ owó tí ó gbé lọ. wọ́n rí owó lápò ẹ̀ wọ́n ní kókó wà àpò ẹ̀ jáde ó dẹ̀ ní kí wá gbowó mi ó dẹ̀ ka owó mi jáde fún mi 41,000 naira. ẹ ti gba owó tí yín lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ ni mo ti gba owó tèmi lọ́wọ́ ẹ̀. pé wọn ṣe pé nọ́mbà wọn wà wọn nà mo ní nọ́mbà yẹn wà ṣùsọ láti gba yẹn mo ní kí má wọlé pé kí n jẹ́ kájọ ṣe ní 50-50 mo ní kí kó má wọlé pé kó jẹ́ kájọ débẹ̀ pé kó jẹ́ kájọ débi tí láti máa ibi tó ti gbowó ó ní kí n gba fóònù òun dání mo ní pé kó má wọlé kó jẹ́ kájọ débẹ̀ so la fi mú débi báyìí lónìí sá bó ṣe rí nìyẹn sá. ìwọ dẹ̀ ṣe àtìmọ́lé ọjọ́ mélòó ló ṣe. ẹ má wọlé. irọ́ bí wọ́n ṣe gbé ẹ lọ station o gbọ́dọ̀ sọ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lórí ohun tí o mọ̀ ń pa ẹ̀ sọ̀rọ̀ náà ká má wọ̀rí ó dáa lé kúkúrú èdè ojú ẹni ẹ̀rẹ́ o ojú ẹ̀rẹ́ kí lórúkọ ẹ. Adémọ́lá Abíọ́lá. Adémọ́lá Abíọ́lá ọmọ ìlú wo ni ẹ. Ìbàdàn agboolé wo làgboolé yín Ìbàdàn. ọmọ Òjé ni mí. ọmọ Òjé ni ẹ ó tọ́ ọmọ ọdún mélòó. 38 years. 38 years. iṣẹ́ ká lo fake alert ó tó gbà wo tó o ti ń ṣe má parọ́ àwọn èèyàn ń wò wá o ó tó gbà wo tó o ti ń ṣe. kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ náà. sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè. kò pẹ́ tí mo bẹ̀rẹ̀. kò sọ kò pẹ́ tó bẹ̀rẹ̀ àbí so bóun ló ṣe rìn lọ́jọ́ tí o gbé ọmọ arákùnrin dáadáa àbí òun ló gbé ẹjọ́ arákùnrin ló gbé lọ́lọ́kadà bí òun ló gbé ọlọ́kadà lọ́sẹ̀ méjì sẹ́yìn báwo ló ṣe rìnrìn àjò yẹn kó tó di pé. mo wà ní aṣèrò mi mo wá sọ fún wọn pé mo ń lọ sí àgọ́bà mo ti wá gbé mi níjọ́ yẹn wọ́n sọ pé mo fẹ́ gba cash báyìí débi níjọ́ yẹn àdúró mo lè ṣe transfer sí wọn 40,000 wá jẹ́ 41 tí mo ṣe wọ́n ní torí charges wọ́n dẹ̀ ní àwọn ò rí pé àwọn ò tí ì rí ẹ̀rọ bàtà lè dùn wọ́n dẹ̀ ní ìrìnàkí mú nọ́mbà mi wá pé in case pé tí ò bá lọ pé àwọn máa pè mí pé àwọn máa jẹ́ kí n mọ̀ wọ́n dẹ̀ gba nọ́mbà mi wọ́n dẹ̀ ní kí n má jẹ́ káwọn ṣoore sí o níjọ́ yẹn tèmi dẹ̀ fi lọ tí ẹ̀gbọ́n fi já mi níjọ́ yẹn tí mo fi lọ lẹ́yìn ìgbà wọ́n dẹ̀ pè mí lẹ́ẹ̀mejì pé àwọn ò tí ì rí òun ní oṣù pé nẹ́tíwọ́ọ̀kì ni pé wọ́n máa rí látìgbà yẹn wọn ò dẹ̀ pè mí mọ́ kódà mo sọ fún mi ní WhatsApp náà ni wọn ò mẹ́sẹ́jì mi wọn ò WhatsApp mi bọ́ mo ṣe wá ń bọ̀ lónìí mo bọ̀ láti Ìbàdàn mo ṣe bọ́lẹ̀ ẹnu mọ́tò mi ò ṣe gbé kadà mi ò ṣe ìtorí mi ò kú dá wọn lọ́sẹ̀ wá ìmọ̀ rìn à mo lọ sí ṣẹun Kútọ̀ wọ́n ṣe gbé mi wọ́n wá ní à ó ṣe mi kọ́ ni àwọn gbé ní
ìjọ yẹn ni mo wá ní níbo wọ́n sì mọ ọmọ ní mi ò mọ̀ wọ́n tọkọ bẹ́ẹ̀ ni wọ́n wá ní à ṣé mi kọ́ làwọn gbé ní ìjọ yẹn mi wá ní níbo wọ́n sáré à mo ò tí ì sọ pé tí wọ́n ti gbé mi wọ́n lọ pé àmì làwọn gbéṣẹ́ pé èmi ni mo wá ní à mi ò mọ̀ pé Ìbàdàn lèmi ti ń bọ̀ pé níbo ni ẹ ti gbé mi wọ́n wá ní èmi làwọn gbé mi pé tí mo sọ pé mo fẹ́ lọ buwó ní mo fẹ́ buwó níbẹ̀ yẹn tàbí Démọ́jọ ọ̀sán bẹ́ẹ̀ wọ́n sá sọ nígbà wọn pé wọ́n fẹ́ máa pariwo pé wọ́n fẹ́ máa pariwo sáà ní pé wọ́n ní sùúrù pé ẹ̀ tí mo fẹ́ sálọ ní mi ò sálọ pé ẹ gba fóònù mi dání kẹlẹ́ mọ̀ pé mi ò sálọ ẹ mo dání wọn náà wò mú fóònù pé tí wọ́n fi fóònù lẹ̀ pé mo lè sá mọ́ wọn lọ́wọ́ ìnẹ́nu pé kẹlẹ́ mọ̀ pé mi ò lè sálọ mo fi ní kẹ gba fóònù mi dání pé kẹjẹ ká máa lọ sí ibẹ̀ wọ́n dẹ̀ páàkì mọ́ sí sílẹ̀ wọ́n ní káwọn ènìyàn bá wọn wò mọ́ sí pé àwọn gbogbo dẹ̀ ẹ jẹ́ ká lọ síbẹ̀ nígbà yẹn débi jọ yẹn tó máa ṣe di mọ́ ní èmi náà ní ìkàkàn pé owó àwọn ọmọ gbà mọ́ owó yín pé owó yín lélẹ́yìí wọ́n dẹ̀ wọ́n pẹ̀ chájì sí 1,000 àwọn náà mo dẹ̀ 1,000 yẹn mo dẹ̀ fún wọn wọ́n dẹ̀ ní bóyá owó tó fáwọn pé bóyá náà bọ̀ ni mo dẹ̀ bọ̀ mi bẹ̀rẹ̀ sí ń da omi sí ní ara pé èmi mo fún yín pé ó pé wọ́n dẹ̀ kà wọ́n dẹ̀ rí pé ó pé ọ̀dẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ni. ìbéèrè mi rèé ó ní kò tí ì pẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa gba fake alert àbí ó ní kò tí ì pẹ́ ṣé o tún wá gbọ́ mi lónìí. rárá mo ń lọ ni mo gbé ọgbọ́n ló máa ń dá láti lo fake alert yẹn báwo ló ṣe máa ń ṣe. kò sí ọgbọ́n tí mo máa ń dáhùn tán orí fóònù lásán náà ni mo ti máa ń tẹ̀. orí fóònù lásán ló ti máa ń tẹ̀ tó bá dẹ̀ ti tẹ̀ á dàbí ìgbà pé wọ́n rí owó yẹn. mo ò ní rí kékeré pé owó lọ owó tí mi ò sẹ́ndì owó kàn máa gbórúkọ wọn wá lásán. ó kàn máa gbórúkọ wọn lásán. ó yá tó bá ti rórúkọ àwọn èèyàn rò wípé sọfà ẹni tó ti porúkọ àwọn yìí owó ti gbọ́dọ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ìwà tó wá ń wù yìí ìyàwó àtàwọn ọmọ yẹn kọ́. mo níyàwó ní Abẹ́òkúta. ó níyàwó ní Abẹ́òkúta mi. lábẹ́òkúta ń bí ó tiẹ̀ dá níbo ni ìyàwó rẹ wà. ó wà níbi tó ó wà ní chọ́ọ̀chì tó ti ń ṣègbélé. ó wà ní chọ́ọ̀chì tó ti ń ṣègbélé iṣẹ́ wo ló kọ́ láàárọ̀ ọjọ́ ẹ. student ni mí. student ni ẹ. mo rẹ̀ tún kọ́ engineer. ó rẹ̀ tún kọ́ engineer. school wo ló lọ. mo lọ sí Saki Poly. Saki Poly. Saki Poly bẹ́ẹ̀ ló ti lọ sùkúù. ó dà bọ́ obìnrin yẹn dà ẹ jẹ́ kó obìnrin yẹn máa bọ̀ ń bí. madam gbàdání ó yá ṣó ọmọbìnrin yìí náà àbí òun ló gbowó lọ́yẹ̀ lọ́jọ́ yẹn ó yá báwo lọ̀rọ̀ ṣe jẹ́. orúkọ mi ni Ọlálékan Suliat. On the 26th of August last week Tuesday ní ọ̀sán ọlọ́kadà kan gbé wa ó dẹ̀ bọ́lẹ̀ lórí ọ̀kadà ó lóun fẹ́ gba 40,000 ó wá lè lóní charges mi mo ní 800 naira ní charges mi ó lókè ó lóun máa ṣe 41,000 máa dẹ̀ fún ní 40,200 mo dẹ̀ ní ó dáa pé mo ti gbọ́ ó wá ní kí n pa account number mi mo ní Opay ni o ó ní code lòun fẹ́ lò pé kò lè rí Opay pé ṣé mo ní another bank tí mo lè fún òun mo wá ní okay pé mo ní mo wá pé access mi fún un ó dẹ̀ lóhùn ṣe owó yẹn 41,000 naira àmọ́ mi ò rí àlà sórí network access ò dá ní ọjọ́ yẹn so mo wá try láti fi ATM mi kí n fi yọ owó yẹn jáde nínú terminal mi so àmọ́ lè mọ̀ pé wọlé Israel Fishing Operative ló ń gbé wá so network ò dá mi ò ṣáà rí owó yẹn mo wá ní mi ò sí rí owó yẹn ó ní kí n má wọrí pé òun ti ṣe ó dẹ̀ fi àlá ti ràn mí mo dẹ̀ rí pé ó ti ṣe 41,000 but mi ò rí message pé ó wọlé mi ò dẹ̀ rí owó yẹn yọ ó dẹ̀ fún mi ní nọ́mbà ẹ̀ pé kí n pe òun pé kò sí wàhálà pé granite ni iṣẹ́ tóun ń ṣe pé kò sí problem mo dẹ̀ ní òkè pé mo ti gbọ́ ó dẹ̀ pe nọ́mbà ẹ̀ ó gba nọ́mbà mi sórí fóònù ẹ̀ ó pè lẹ́sẹ̀kẹsẹ̀ ó rìn sọ́dọ̀ mi mo dẹ̀ rí pé nọ́mbà ẹ̀ wọlé after 10 minutes ó tún pè mí padà pé hello ṣé mo ti rí owó yẹn mo ní mi ò sí rí pé tí mo bá ti rí màá jẹ́ kó gbọ́ ó dẹ̀ ní òkè ó kàn ṣe díẹ̀ mo kàn dìde but before kí ó tó lọ ọlọ́kadà tó gbé ó mọ èèyàn tó fún mi ní space ń bíbá yìí rí ọlọ́kadà yẹn kí ẹ nìyẹn ìgbà tó wá lọ tán mo wá sọ fún èèyàn tó fún mi ní space ń bíbá yìí pé ṣé ọmọ ọlọ́kadà yẹn rí wọn làwọn mọ̀ rí pé ará church àwọn tẹ́lẹ̀ ní pé ṣùgbọ́n kò wá sí church àwọn mọ́ so after 10 minutes tó tún wá pè mí padà pé ẹ̀ ló ṣé mo ti rí owó yẹn mo ní mi ò tí ì rí sọ́kàn mi sì balẹ̀ pé kò lè jẹ́ pé ó fẹ́ lò mí ní jìbìtì òpẹ́ ni mo wá lọ sí access pé kí n lè lọ yọ owó yẹn jáde tàbí tí network mo bá tiẹ̀ dá pé tí bá tiẹ̀ lè rí balance wò kí n lè mọ̀ pé owó yẹn wọlé gbogbo ATM access bank ò ṣiṣẹ́ wọ́n ní láti lọ tò sí inú bank ìgbà tó máa fi kàn mí lórí pé kò sí owó kankan nínú àkáǹtì mi 41,000 ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ sí bẹ̀rẹ̀ sí pé nọ́mbà ẹ̀ ṣé kò yọ owó mi mọ́ 41,000 lóhùn send sí mi tí mi ò rí
so mo dẹ̀ dé bank mo rí pé kò sówó kankan bẹ́ẹ̀ ní kò sọ ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ sí ń pe nọ́mbà switched off ó dà kò dẹ̀ kí ló gbé. sún ẹ dédìí iṣẹ́ yìí. àkóbá tẹ̀ kó bá mi nítorí ẹ̀rí tó sùn mí. àkóbá tí wọ́n ṣe kí ni. olùkọ́ mo ti jìyà ẹ̀rí Sọ̀rọ̀ láì mọwọ́ láì mẹsẹ̀ tó yẹ kí mi náà wò pé mi náà máa fi tí mi ò torí sí. pé o ti jìyà ẹ̀rí láìmọ́ láìmọ́sẹ̀ tán ló jẹ́ kí ọ náà máa ṣe é. yẹ kí n wò pé mi tí mi àwọn èèyàn bíi mẹ́ta ló ti pè é lónìí láti Ìbàdàn tó sọ pé ó ti gbá àlọ́ ni mẹ́ta wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bá àwọn wọn fi kún un. mélòó ni wọ́n. torí ìgbà tí mo ti ń bọ̀ èèyàn méjì ni mo gbowó lọ́wọ́ ẹ̀. èèyàn méjì ló gbó lọ́wọ́ ẹ̀ tó lo fẹ́ kàlà fún kó tó máa bọ̀ sábẹ́kúta lónìí abẹ́ẹ̀kọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ti rí ojú ẹ̀ kí ló ti kórúkọ ẹ̀. Adémọ́lá Abíọ́lá. Adémọ́lá Abíọ́lá. ó dẹ̀rù kórúkọ ẹ̀ gangan nìyẹn. bẹ́ẹ̀ni Ọ̀gọ́sìn Abíọ́lá Ọ̀gọ́sìn Ṣọlá Adémọ́lá náà ni. sórí támínà bíi pé mo fẹ́ ṣòwò sí tí mo wò lórí òbí mi Abíọ́lá Ṣọlọ́lá Ọ̀gọ́sìn Adémọ́lá. Ọ̀gọ́sìn Adémọ́lá. ẹ wojú ẹ o bá a bá ti kú òǹbí nìsín àwọn community sọ̀rọ̀ ládùúgbò yìí wọ́n máa lọ fà á lé iléeṣẹ́ ọlọ́pàá àdàtọ̀ lọ́wọ́ bá a ṣe máa ṣe nìyẹn o sọ bó ti jẹ́ nìyẹn ẹ máa bá a ṣe àìkẹ́dẹ̀ẹ́jà máa ṣọ́ra káà náà máa ṣọ́ra o Lágbádá fẹ́ gbowó Làkàṣègbè fẹ́ gbowó gbogbo ẹ̀yin tí à ń ṣe POS àti wọ́n tó ṣe POS náà ẹjẹ́ wo takùnrin yìí kẹjẹ àtúnkẹ́kọ̀ọ́ àtàwọn ọlọ́kadà tẹ̀ gbé wọn nínú ohun tá a gbọ́ gan ọlọ́kadà tó gbé ọ̀gbẹ́ni yìí wọ́n ló lò bí ijọ́ méjì láti mọ́lé kó tó di pé wọ́n rìlíìsì ẹ̀ ṣùgbọ́n òun náà ló padà ọlọ́kadà náà ló tún padà rí mú ilé lọ́jọ́ ìgbà fọmọ yẹn òun ló padà rí mú ọpẹ́ ní fọlọ́wọ́n bá ẹ ṣeun ẹ máa bá a ṣe ẹ thank you ẹ máa bá a ṣe ẹ kẹ máa dáàbò ẹ jọ àwọn ọlọ́kadà ẹ̀ dà station straight wọ́n bá pẹ̀lú ẹ̀mú lọ station látọ́ fóònù ẹ̀rẹ́ keep it ẹ̀ oyaya ẹgbẹ́ ìlú àdájọ́ station ya ọkùnrin náà tọkùnrin ẹ̀ ń gbọ́ kìí sí bẹ́ẹ̀ sẹ́yà ẹ má nà ẹjọ. Ìyàwó mi ló wà lóun jìbìtì. Ìyàwó ẹ̀ lọ. Àwọn wo ló ń tẹ̀lé? Ẹ̀rọ tuntun bàtà ọ̀lẹ́.